ló sọ pé ó lọ́lọ́run tó fi ẹ̀ sípò yìí Táyé Currency ó láyìnde Rashidi o àtàyìnlá wá sí kó sún ọmọ rà gbogbo tó bá ṣẹlẹ̀ bó ṣe ń lọ sókè máa fi yé wọn bàbá Yéṣùfù kọrin àṣírí ẹwà Táyé Currency jẹ́ kí n jẹ́ ló láyé o bàbá Àyìnsá o ó ti mi ò fẹ́ sọ nípa sójà mi sí ó sáfẹ́ kí n sọ tipátipá ẹ̀dẹ̀ sí gbọ́ ó lè fẹ́ kárí mo lè sọ tipátipá wọ́n pè mí kó má dàbí póòsì Táyé Lolú wọn ò fẹ́ sọ tẹ́lẹ̀ nìyà torí Ìbàdàn táwa yìí tó bá fẹ́ sọ̀rọ̀ yára láti gbọ́rọ̀ ni o lọ́ra láti fèsì o tí máa sọ bó ṣe yẹ ádàbí ìgbéraga ni o ọmọ òṣèré onítẹ̀gbọ̀ orin kọrin ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn yẹ́bọ̀ àbẹ́yẹ because kò lè wúlò fún ẹ̀yìn o ọmọ kò lè wúlò fún ẹ̀yìn fílẹ̀ ẹ̀bẹ̀yẹ yẹ́bọ̀ àbẹ́yẹ because kò lè wúlò fún ẹ̀yìn o ọmọ kò lè wúlò fún ẹ̀yìn. Ọ̀yá nígbà tójú dúdú táyà tètè dáwọ́ mi bọ̀. Abọ́dísá yóò wá ti mọ̀ mi lọ́kọ̀ pàtàkì o nínú onífújì o tó bá gbé pàṣẹ 99% of people ṣáàdì wọ́n mọ́ olóko yẹn o. tí bá kọjá lọ́jọ́ ṣe mo máa ń bò. pàṣẹ sàn wọ́ mi sí rìn ní ha jíbọ́lá kan wọ́ mi sí rìn ní o táwọn sì kàn wọ́ mi sí rìn ní ha ẹ̀yìn tèkó tí bá kọjá mú ṣiṣẹ́ wọn máa ń já parí ìgbà tí wọ́n mọ́lé ẹgbẹ́ ṣé mò ń fọ́ọ̀mù ìgbà tí wọ́n kí màmá ṣé wọ́n káwé tí bá wà ní àrẹ̀rẹ̀ ṣé mo mọ́ post bẹ́rí mi dìrò bá ṣé mo bá wú ni o kí ló bá sábà bí ẹyin jọ̀wọ́ mi gbogbo ọlọ́sìn wo ni ṣe báyìí lẹ̀ fún mi tí má lọ fọ́ọ̀mù máa ò ní máa kúlé gbogbo London ẹ wá bẹnu ẹ má bẹnu pa sàmì ògbó ẹ bá ń bẹ̀ wọ́n rọ́kíbájú ó bẹ̀rù pa torí ọlọ́wọ́ ẹ bá mi bẹ̀ wọ́n Táyé Currency o ọ̀yọ́ ẹ bá mi bẹ̀ wọ́n kó má bẹnu pé pàtà àkàbà farasílẹ̀ àkàbà farasílẹ̀ bàṣọ ẹ bá máa gbọ́ dẹ̀dẹ̀ jọ dẹ̀dẹ̀ lórí ara bá ń bí tìrì tí mo jẹ kẹ́ máa gbọ́ yọrọ jáyọrọ àkàbà farasílẹ̀ àkàbà tẹ̀ríyàn kò lè ṣe kiri kò lè dá dúró. Mọ́níkà èèmọ̀ ni ó ṣàtọkùn fákàbà àkàbà ò lè dádúró àkàbà ò lè dádúró báwa sì ṣe mí ní ìdímánù. bí mo ṣe ń dé èmi Àràǹbarà tí mo máa ń sọ̀rọ̀ nípa àṣírí nílé tí mo máa ń fìdí ẹ̀ múlẹ̀ wípé Ọlọ́run nìkan ni ọba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn. Ẹ jẹ́ ká wá máa sọ̀rọ̀ nípa fújì. Mo wá fẹ́ máa sọ̀rọ̀ nípa àwọn àṣírí àti ìyàtọ̀ tó ń bẹ láàrin Pasuma àti Táyé Currency. Gbogbo alamọ̀ Táyé Currency tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ new generation nínú fújì, ní àwọn tí wọ́n jẹ́ ìràwọ̀ tuntun tí wọ́n jáde nínú fújì, a lè gbàgbé Táyé Currency nítorí àwọn ìyàtọ̀ tí mo fẹ́ mú wá yìí òun náà lè fi mọ̀ wípé àwọn nǹkan kan wà nínú fújì tó jẹ́ pé ó ṣẹlẹ̀ láti ọwọ́ Pasuma tó jẹ́ wípé kò fẹ́ẹ̀ sí onífújì eléyìí tó ṣerú ẹ̀ rí. Àwọn ìyàtọ̀ tí èmi wá fẹ́ máa mú wá báyìí, mo fẹ́ máa mú ìyàtọ̀ Pasuma àti Táyé Currency wá lágbolé fújì. Gbogbo wa tá a bá gbàgbé
tá a bá ń sọ̀rọ̀ nípa Táyé, orúkọ tó kọ́kọ́ gbé lárugẹ ní eléyìí tí àwọn olólùfẹ́ fújì tí wọ́n fi dààmú dáadáa òun náà ni Táyé Pàṣọ. Táyé Pàṣọ táwa ni Kẹ́hìndé Táyé Pàṣọ yìí ìlú Ìbàdàn lòún dúró sí. Nígbà tí a bá máa sọ̀rọ̀ nípa Kẹ́hìndé ẹ̀ tó dúró sí ìlú Èkó nílé tó bẹ̀rẹ̀ fújì ní ìlú Mùṣin. Ẹ̀yin tèmi, ẹ̀yin tí ara ń bára káàkiri, ní ẹ̀yin tí ẹ nígbàgbọ́ nínú àwọn àgbékalẹ̀ eléyìí tí èmi ara ń bára tí mo máa ń mú wá, mo á fẹ́ máa sọ̀rọ̀ nípa ìyàtọ̀ tó wà láàrin Pasuma àti Taye Currency. Taye Currency ó bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ẹ̀ lẹ́yìn ní Ìbàdàn ní ọdún tó ti pẹ́ sẹ́yìn ní 90s. Ó ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ fújì pẹ̀lú èkejì ẹ̀ tí wọ́n jẹ́ ìbejì. Taye Currency ó ṣe elégbè lẹ́yìn ẹni tí ó jẹ́ ìkejì ẹ̀ ní ìgbà náà ní ìlú Ìbàdàn. Nígbà tí ó yá, Taye Currency ó ṣèǹjì orúkọ ẹ̀ sí Taye Currency. Taye Pàṣọ ló ń jẹ́ ní ìlú Ìbàdàn kó tó wá dìgbà tó jẹ́ pé Pasuma nawọ́ ẹ̀ sókè ní ìlú Ìbàdàn tó sì wá di Taye Pàṣọ. Taye Currency ó ti di ẹni tí ó jẹ́ olórí òṣèlú tó sì ti di ẹni tá a bá máa pè ní olùdámọ̀ràn tó súnmọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ dáadáa láti àsìkò yìí títí dìgbà tá a ṣe wà yìí. Taye Currency ó jẹ́ olórin fújì eléyìí tó jẹ́ ìràwọ̀ tuntun tó ṣẹ́yọ ní ìlú Ìbàdàn ní àsìkò ìgbà tí a bá ń sọ̀rọ̀ new generation. A lè gbàgbé Taye Currency o, nítorí Taye Currency ó fìdí ẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn generation Pasuma òun tí ni òun tún kàn nínú generation fújì. Taye Currency ó ní ilé ní ìlú Ìbàdàn, bẹ́ẹ̀ ni ó tún ní ilé ní ìlú Èkó. Taye Currency ó ní àkọ́bí ọkùnrin nílé tó wà nínú òṣèlú tó wà nínú House of Assembly ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Taye Currency ó ti lọ kákàkiri tó ti gbé iṣẹ́ fújì travelling kákàkiri ìyẹn tá a bá gbàgbé. Bẹ́ẹ̀ ni Taye Currency ó ti ṣe àwo orin ìyẹn tá a mọ̀ sí album nípa ti fújì ní oríṣiríṣi. Ẹ̀yin tí tèmi, ẹ̀yin tí ara ń bára, àwọn àṣírí eléyìí tí mo mú wá yìí ó ní màá fẹ́ ká dìmú, nítorí màá tún mú àwọn fídíò wá tó máa fi jẹ́ ẹlẹ́rìí. Ẹ wá jẹ́ ká sọ ìyàtọ̀ títí Pasuma dáadáa. Ẹni tá a lè sọ wípé ó ní Kẹ́hìndé Pàṣọ pẹ̀lú Taye Currency pẹ̀lú bí wọ́n ṣe jọ máa ń ṣe. Pasuma bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ẹ̀ ní ìlú Èkó yẹn ní Mùṣin. Pasuma jẹ́ ìràwọ̀ tuntun nínú fújì nígbà tí àwọn àṣà àti àwọn àlùjó eléyìí tí Pasuma tó máa fi ń dáṣà ó dá yàtọ̀ nínú àwọn onífújì. Pasuma ni onífújì àkọ́kọ́ eléyìí tó jẹ́ wípé àwọn akẹgbẹ́ ẹ̀ tí wọ́n tara ẹ̀ jáde ní ọ̀pọ̀ yanturu látàrí àwọn kókó àwọn nǹkan tí Pasuma tó máa ń ṣe tó fi dá yàtọ̀ síwájú gbogbo onífújì pátápátá. Pasuma ó ti gba àmì ẹ̀yẹ ní oríṣiríṣi ní ìlú Ìbàdàn àti ní ìlú Èkó síwájú gbogbo onífújì kọ̀ọ̀kan. Pasuma ó ní ilé ní Èkó, ó nílé ní òkè òkun, bẹ́ẹ̀ ni ó tún ní àwọn tí wọ́n jẹ́ fans tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n kúndùn orin Pàṣọ, àwọn tí wọ́n jẹ́ ọmọ Ìbàdàn, tí wọ́n jẹ́ promoter, tí wọ́n jẹ́ ẹni tí wọ́n lè kówó lé artist lórí. Wọ́n ti kówó lé Pasuma lórí láti ìlú Ìbàdàn sí Èkó láti wá ṣeré ní ìlú Ìbàdàn gẹ́gẹ́ bí onífújì tó ní ìràwọ̀ ńlá tí ó sì lè bá àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kọrin. Ìrẹ̀lú ọba tọ́lá jẹ́ òkò kọ́lákọ́lá bàbá. Báàsì. Èmi jẹ́ ọmọ ayé Taye Currency. Tóbi ta bá pè lórí àìfi tẹ́lẹ̀ jìbọn. Ibi ta bá pè lórí àìkí fi tẹ́lẹ̀ jìbọn. Mo ń jẹ́ oyè Currency Taye o. Péra ṣírí ayíde bẹ́ẹ̀rẹ̀ kèmí ti Ìbàdàn pé bọ́dà ẹni Pàṣọ. Ó dẹ̀ jẹ́ oyè mi
pé bẹ́ẹ̀ náà ní Àlàbí mo lára ju Wàsíù Àyìnlá o brọ́dà ẹni Pàṣọ ó dẹ̀ ní bẹ́ẹ̀ náà ní Pàṣọ kò dẹ̀ sí ìjà àmọ́ ojú bọ́lá èsì ìjà àmọ́ ọkùnrin o ẹ filẹ̀ bẹ́ẹ̀ o jáwọ́ abẹ́ o ṣọwọ́ bá òkè o ó sì ọmọ bá kẹ́ ọmọ òsì onídẹ̀kú bá sì ìgbà táyìndé sí kírù bàbá wọn sọ pé Kùránì ìdè wà lọ́wọ́ àtàyìnlá kọ́lé sí kébé sọ pé Kùránì ìdè wà lọ́wọ́. wọ́n ní táyé kọ̀ọ̀rẹ́ sí kọrin ìwọ náà kọ̀ o Ọlọ́run ló gbé ẹ sípò yẹn o ọmọ òsì onídẹ̀kú bá sì wọ́n pa Àlàbí Pasuma máa yí bọ́ra wọ́n lóhun tó bá ṣẹlẹ̀ ká parí ẹ̀ síbẹ̀ ni ọmọ òṣèré onídẹ̀ o èmi kan rẹ̀ sí. Aláàjì Àyìndé Wàsíù ó sọ pé ó lọ́lọ́run tó fi ẹ̀ sípò yìí Táyé kọ́rẹ́nsì ó láyìndé Rásídì o àtàyìnlá Wàsíù kó sún ọmọ rà gbogbo tó bá ṣẹlẹ̀ bó ṣe ń lọ sókè máa fi yé wọn bàbá Yésù kọrin àṣírí ẹwà Táyé kọ́rẹ́nsì jẹ́ kí n jẹ́ ló láyé o bàbá Àyìnsá o ó ti mi ò fẹ́ sọ nípa sójà mi sí ó sáfẹ́ kí n sọ tipátipá ẹ̀dẹ̀ sí gbọ́ ó lè fẹ́ káwí mo lè sọ tipátipá wọ́n pè mí kó má dàbí póòsì Táyé Lolú wọn ò fẹ́ sọ tẹ́lẹ̀ nìyà torí Ìbàdàn táwa yìí tó bá fẹ́ sọ̀rọ̀ yára láti gbọ́rọ̀ ni o lọ́ra láti fèsì o tí má sọ bó ṣe yẹ ádàbí ìgbéraga ni o ọmọ òṣèré onítẹ̀kọ̀ orin ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn yẹ́bọ̀ àbẹ́yẹ because kò lè wúlò fún ẹ̀yìn o ọmọ kò lè wúlò fún ẹ̀yìn sílẹ̀ ẹ̀bẹ̀yẹ yẹ́bọ̀ àbẹ́yẹ because kò lè wúlò fún ẹ̀yìn o ọmọ kò lè wúlò fún ẹ̀yìn. Ọ̀yá nígbà tó dúdú táyà tètè dáwọ́ mi bọ̀. Abọ́dísá yóò wọ́n ti mọ̀ mi lọ́kọ̀ pàtàkì o nínú onífújì o tó bá gbé Paso 99% of people ṣáàdì wọ́n mọ́ lóko yẹn o. tí bá kọjá lọ́jọ́ ṣé mo máa pò. Paso ń wọ́ mi sí rìn ní ha Jíbọ́lá kan ń wọ́ mi sí rìn ní o táwọn sì kàn ń wọ́ mi sí rìn ní ha ẹ̀yìn dèkó tí bá kọjá mú ṣiṣẹ́ wọn máa ń já parí táwọn sì ìgbà tí wọ́n mọ́lẹ̀ ọgbọ́n ṣé wọ́n ń fọ́ọ̀mù ìgbà tí wọ́n kí màmá ṣé wọ́n káwé. tí bá wà ní àrẹ̀rẹ̀ ṣé mo mọ́ pò. bẹ́ẹ̀rí mi dìrò bá ṣé mo máa wú ni o. kí ló bá sábà fi ẹ̀yìn jọ̀wọ́ mi. gbogbo ọlọ́sìn wo ni ṣe báyìí ilẹ̀ fún mi. tí má lọ fọ́ọ̀mù wa ò ní ma. kúlẹ̀ gbogbo London abẹnú ẹ má bẹnu pa sàmì ògbó. ẹ bá ń bẹ̀ wọ́n rọ́gíbájú o bẹ̀rù pa. torí ọlọ́wọ́ ẹ bá mi bẹ̀ wọ́n Táyé kọ́rẹ́nsì o. ọ̀rẹ́ ẹ bá mi bẹ̀ wọ́n kó má bẹnu pé pàtó. àkàbà farasílẹ̀ farasílẹ̀. àkàbà farasílẹ̀ bàṣọ. ẹ bá máa gbọ́ dẹ̀dẹ̀ jọ́ dẹ̀dẹ̀ lórí ara bá ń bí tìrì tí mo jẹ. ká máa gbọ́ yọrọ jáyọrọ. àkàbà farasílẹ̀
kò lè ṣe kiri kò lè dá dúró. mọ́níkà èèmọ̀ ni ó ṣàtọkùn fákàbà àkàbà ò lè dá dúró àkàbà ò lè dá dúró. báwa sì ṣé mi ní ìdìmánu o ṣé mi ní ìdìmánu o ìwà ṣé mi ní ìdìmánu o. sọ̀rọ̀ ni tí ó la ò kí n dé o. ẹni tí ó la ò kí n dé. tí bá lọ sí ikú àwọn akúkú wálé. bírè ìlú òyìnbó lábàgà máa padà bọ̀. owó Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ń sọ pé o. ẹni bá lọ mà ló bá kú o. ìsẹ̀yìn làbáìkà o. ẹni náà ló fa òkú o. àlẹ́ àrè òkùnkùn lẹ́ la. ẹni tí ó lọ òkì ń dé o. gbogbo èèyàn tí ó lọ òkì ń dé. èèyàn tí ó lọ òkì ń dé o. nítẹ̀mí o mi ò jẹ́ bá wọn sí ní ọ̀tẹ̀. àmọ́ nítẹ̀mí o mi ò jẹ́ bá wọn sí ní ọ̀tẹ̀. mi ò jẹ́ báwọn péjọ àbòsí o ọwọ́ mi máa ré funfun rẹ̀. olówó kì í fẹ́ ṣe kí ni pàṣọ èèyàn tó lówó kì í fẹ́ kú babaláyé ò kì í fẹ́ kú. láyé pàkan ọmọ òṣèré dẹ o àwọn nìkan báyìí ló ń jagun. ó ti wá dé báyìí oúnjẹ ti wá dé báyìí wọ́n ti ń ṣílé amímọ́sọ̀ ṣàdìpọ́lọ́ kí n fẹ́ kú èèyàn tó ló fi ń kú yéésù kọrin gbogbo àwọn yẹn nígbà yẹn wọ́n ti ń jẹun báyìí wọ́n ti ń ṣílé ṣàdìpẹ́ bá wà sí àmàmà lórí kan èèyàn tó ló kí n fẹ́ kú babaláyé kí n fẹ́ kú. èèyàn tó lówó kì í fẹ́ kú aminu abaláyé kì í fẹ́ kú. ẹyin tí Ìbàdàn óyá ní ti sùwé sùwé bẹ́ẹ̀ sùwé bá. Àgbà mú títí láéláé ayé ọ̀yìn pẹ́kù àṣẹ 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 dírò fans táwọn yìí bá sí.